Adájọ́ mọ̀ bá òkú kí lẹ rí sọ sí mọ́tálá sí ìsà. Èyí tí Hakeem ṣe yìí ó ṣe dáa púpọ̀ torí pé Muslim pàtàkì ń bàbá rẹ̀ tó jẹ́ ọjẹ́ kan náà tó máa ń lọ fọ Káàbà Ìyẹn bàbá wa bàbá bẹ́ẹ̀ ni ó sì lójú ẹni tí máa lọ rèé fọ̀ sódìé tí máa lọ fọ̀ ó lójú kẹ́ gbogbo ẹ̀ lásán ní òpó ń lọ tọ́lọ̀ fìyàn síbẹ̀ ó ráyè sí ẹni ẹ̀ wo tẹ́ ìgbà pọ̀ Ọlọ́run gbàdúrà rẹ̀ kéèyàn rù for 52 years láìsógun láìsọ́tẹ̀ àdúgbò ọ̀dàrú o ibi tó fi Ọ̀yọ́ sí nìsín ó tó ṣèkì gbà tóun náà bá góra tẹ́ ẹ lọ káàkiri gbà Ọ̀yọ́ ló tó láyé ìgbà tiẹ̀ náà ni ọba dáadáa ni. Adúpẹ́ kí Ọlọ́run bá láàánú kọ́ bá wa lẹ̀lẹ̀ fún ẹ̀yàn rẹ̀. Ẹ dákẹ́ bá wa bí ọmọ bá ṣe wúlé léyìí ọ yẹ ní àdúrà nígbà àṣàdúrà kan lórí. Sẹ́ẹ̀rì gbogbo àwọn tó mọ ìyàdúrà wọ́n mọ kájúà mi tọ́mọ bá ti ṣe dáadáa lẹ́yìn bàbá rẹ̀ bàbá inú ọmọ yìí ṣe dáadáa àlùbáríkà ó sì máa bà kò sí tí ó ṣe tí ò ní mú jẹ tó ṣe yóò mọ gbapò gbogbo tó bá fẹ́ ṣe Ọlọ́run máa yọ̀ọ̀dá rẹ̀. Orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá mi. Orúkọ mi ni ọmọ ọba Hasan Bọ́lárìnwá Ọ̀nàdọ́lá Mágàjí Alówólódù Rúlé.